ẹ̀yin tèmi gbajúgbajà òṣèré èyí tí a mọ orúkọ wọn sí bàbá Alápinì wọ́n ti sọ̀rọ̀ sókè o. Bàbá yìí ti Faája, ó lágbára, ó lẹ́tìkẹ́, ó gbẹnu tán níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí wọ́n ti bi bàbá yìí léèrè wípé kí ni nǹkan tí wọ́n ti rí gbà nígbà tí wọ́n jáde láti wá ṣe campaign fún bàbá Tinubu ní nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn tí gbogbo àwọn òṣèré èyí tí wọ́n kóra wọn jọ láti lọ campaign fún bàbá yìí. Ẹ̀yin èèyàn ni wọ́n wá ń bi wọ́n wípé kí ni tí wọ́n rí gbà. Bàbá yìí jẹ́ ká mọ̀ wípé àwọn ò rí nǹkan kan gbà o. Ẹ̀yin èèyàn wọ́n níṣe làwọn kóra àwọn síta táwọn tó lọ sínú ọjà àwọn tó bọ́ra wọn sí hòhò wọ́n bọ́ra wọn sí hòhò. Wọ́n ní àtọmọdé àti àgbà wọn àwọn wá ń ṣe láńgbáláńgbá káàkiri. Àwọn ń fi ewú orí àwọn fi ń wọ́lẹ̀, àwọn fi ń ṣèranù láì mọ̀ wípé àwọn ń sún ọjọ́ ọ̀yà àwọn ń sún síwájú ni. Wọ́n ní láì mọ̀ wípé àṣẹ àwọn ó padà wá mu gàrí tí ẹ̀mí àwọn ó sì fẹ́ bọ́. Ẹ̀yin èèyàn wọ́n ní ìjọba táwọn wà yìí wọ́n ní kì í ṣe ìjọba tó rọrùn rárá. Ẹ̀yin èèyàn bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n ní sí ojú Seyi Tinubu wọ́n ló sojú rẹ̀ fọ́ ni àbí kò mọ̀ wípé àwọn tí àwọn kóra àwọn jọ láti lọ fún bàbá rẹ̀ nínú ẹgbẹ́ òṣèré tí àwọn jẹ́ àwọn àgbààgbà òṣèré wọn láwọn lé ní 100. Ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán. Bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ jẹ́ kèmi àti yín ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Gbogbo ntẹ́yìn náà bá rò lórí fídíò yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. Ire o. Ìgbà tá à ń ṣe campaign wa ń ṣe pẹ̀lú dùnú pé mẹ́sáyà wa ti dé because Tinubu jẹ́ ẹni tá a ti nífẹ̀ẹ́ ti pẹ́ ó dẹ̀ ṣe dáadáa láàrin àwọn òṣèré bọ̀dì torí ẹ̀ ló jẹ́ ká jáde fún 2 months. oṣù méjì la fi jáde. Kí wá lọ fún yín gẹ́gẹ́ bí kúṣẹ́ o. Bóyá orí wọn ò tí ì pè débẹ̀ náà débi tán máa fi ronú níbẹ̀ sẹ́wọ̀n ń ṣe nǹkan fún àwọn èèyàn káàkiri yàtọ̀ sáwà gan òṣèré mélòó náà ti ṣe nǹkan yàtọ̀ sí àwọn tó súnmọ́ wọn tí wọ́n àwọn náà ń gé ní lára wọn. ṣé Ṣèyí yẹn máa lóhun òríran kò rí àwa àgbà arúgbó nígbà tá à ń ṣe campaign sójú Ṣèyí dí ni sọ́fọ́ ni kò rí pé àwọn àgbà òṣèré kan ṣe. Òṣèré mélòó tẹ̀lé lẹ kó jáde fún campaign yẹn gbà yẹn. We are over 100. Over 100. Gbogbo arìn kiri àtàgbàlagbà àti ọmọdé níbi táwọn gan ò lè campaign wọ àwa ń wọbẹ̀ olú ẹ̀ ń wọ àárín ọjà káàkiri láì ṣe wèrè. Ṣé wọ́n gbowó kalẹ̀ fún yín tẹ̀ ń ṣe gbogbo stress yìí gbà yín lọ. Wọ́n gbé nǹkan kan kalẹ̀ èpè oríṣiríṣi ló ń lọ lórí kọ́mẹ́ǹtì gbogbo àtàjáde wọ́n ń pòsì èpè sí everybody. Ọ̀rẹ́ mi Olaiya tó lọ sí òòhàn Yemọja nítorí Tinubu èpè tó gbà di ìsinyìí kò ìbọnú àwọn èpè ọ wọ́n ń pòsì ẹ̀ sí ní gbogbo gbà. Bọ̀ agbọ́ngbà yẹn pé wọ́n fún bàbá Olaiya ní. Ta ló fún? Mọ́tò. Ta ló fún? Kò sẹ́ni tó fún. Bàbá ló dẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì. Ṣé ó yẹ ká máa fi àgùntà là káàkiri ká máa fi gbé wọn ṣépè? Ní campaign lẹ́lẹ́kejì fún bàbá. Mi ti ro ìṣe pé campaign ẹlẹ́ẹ̀kejì gan àfàìmọ̀ ká má tún fẹ́ pè tí ń dì gan pé ẹni tó bá dìbò fún un. Ṣèyí yẹn wá ń fò káàkiri ń lọ ọlẹ̀ àwọn mọ́là káàkiri ní ìsan hospital. Ṣé kò sẹ́ni tó síìkì nílẹ̀ Yorùbá ń bí ni? Hospital mélòó ló ti wọ̀ nílẹ̀ Yorùbá ń bí lọ sanwó àwọn aláàrẹ̀? Ọlọ́run bá wa dáyà wa padà.